Ẹ káalẹ́, ẹ kú àtòórọ̀, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tá a ní fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìpinnu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti ṣe àtúnṣe lórí ẹ̀ka ètò ìlera lórílẹ̀-èdè ti jẹ́ ohun tí àwọn èèyàn ti ń gbé òṣùbà káre láyé fún, léyìí tí wọ́n rí wípé yóò wúlò fún àwọn ẹ̀ka lóríṣiríṣi níbi ètò ìlera fún láti mú ètò ìlera ó jẹ́ nǹkan ìrọ̀rùn lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ń ti sọ àríwísí wọn lórí ìgbésẹ̀ yìí. Wọ́n ní àsìkò yìí ti tó wà yìí láti fòpin sí fòníkú fọ̀la dìde yọ̀bọ́kẹ́ lábala ẹ̀ka ètò ìlera, léyìí tí wọ́n sì ní ìgbàgbọ́ wípé pẹ̀lú sísowọ́pọ̀ àwọn ẹ̀ka ètò ìlera yìí àìmọye ẹ̀mí ni wọ́n ó gbàlà. Lydia Samson lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà ti fọwọ́ sí ẹ̀bẹ̀ ìjọba àpapọ̀ láti má ṣe yọ̀ǹda olórí àwọn Indigenous Peoples of Biafra IPOB ìyẹn Nnamdi Kanu kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ọlábọ̀dé Arẹwà jábọ̀ ìròyìn wípé lóòótọ́ ni ilé ẹjọ́ yìí sọ pé ṣíṣe ìkọlù sí ilé Nnamdi Kanu jẹ́ ohun tí kò tọ́, àmọ́ èyí kò ní dí wọn lọ́wọ́ láti má ṣàlàyé fojú Nnamdi Kanu winá òfin. Lóòrèkóòrè nígbàkúgbà ní orílẹ̀-èdè Nàìjíríà yóò máa ṣèrántí ẹni ire tó lọ, aláwòkọ́ṣe, olùfẹ́ ọmọ ènìyàn ṣe, alákìtìyàn ẹ̀dá, ògúnnágbòǹgbò lẹ́ni tó ti sa gbogbo ipá rẹ̀ àti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀ níbi ayẹyẹ ètò ìsìnkú amòfin àná àti ìlúmọ̀ọ́ká ní ọ̀jọ̀gbọ́n Christopher Ọládipúpọ̀ Ògúnbànjọ ní Èrúwọ̀n Ìjẹ̀bú. Akọ̀ròyìn wa Anthony Gandonu lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Kó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ẹ̀ka ìpolówó ọjà. Ẹ jẹ́ a lọ sí NTA Ìjẹ̀bú Òde fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje, ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTime Channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin tí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Ọba Mọ̀núrùdín Báṣọ̀run ti Mòru Ìjẹ̀bú, nǹkan ayọ̀, nǹkan ìdùnnú, nǹkan ìsàmì ní gbáà ní kí èèyàn pé 100 ọdún lókè èèpẹ̀, léyìí tó jẹ́ pé gbogbo èèyàn kọ́ ní olórí ọ̀fẹ́ àti dìgbà yìí láti bá wọn ṣayẹyẹ ọjọ́ ìbí yìí nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra. Òru ti Mòru, Ọba Mọ̀núrùdín Báṣọ̀run kí ijó mọ́lẹ̀ tí ó sì fi èyí sàmì ìdúpẹ́ fún ọba tó dáa. Ó ṣojú akọ̀ròyìn wa kòró Anthony Gandonu lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Lára àwọn tó wà níbẹ̀ ni àwọn èèyàn jàǹkànjàǹkàn, orí adé, àwọn lọ́gàálọ́gàá ilé iṣẹ́ káàkiri, ẹbí, ará àti àwọn ọmọ ìlú Ìmòru Ìjẹ̀bú. Àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí wọ́n jọ sowọ́pọ̀ yẹ Ọba Mọ̀núrùdín Báṣọ̀run sí Òru ti Mòru fún ti ayẹyẹ ọjọ́ bíi 100 ọdún tí ó ṣe lókè èèpẹ̀. Aláyọ̀ 1 Orúgbógbó ẹlẹ́ẹ̀kejì, ẹni tí ń ṣayẹyẹ jẹ́ onímọ̀ ẹ̀rọ tí púpọ̀ nínú àwọn tó wá bá ṣe ayẹyẹ sí nǹkan sára sí i. Gbégàndẹ̀ ti Ọ̀sọ̀sà Ìjẹ̀bú, Ọba Adétóyè Alátìṣe
ìyáléde tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lóyè nílùú ìmòru olóyè Fatima Okunuga sọ àríwísí wọn lórí ọba Munirudeen tí ń ṣe ayẹyẹ ọjọ́bí 100 ọdún yìí gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe léyìí tó mú ọ̀làjú wọnú orírun ìṣẹ̀ṣe wa tí ó sì jẹ́ ọba tí ó máa ń mú ìrẹ́pọ̀ wà láàrin àwọn èèyàn rẹ̀. Àwọn tó kù ṣe àpèjúwe ọba yìí gẹ́gẹ́ bí májẹ̀óbàjẹ́ léyìí tí gbogbo ìgbésí ayé rẹ̀ dá lé orí àwọn ìtàn àsọ̀sọ́tán nípa ṣíṣe akíkanjú, jíjára mọ́ṣẹ́, ìfọmọ ènìyàn ṣe àti ìṣiṣẹ́sìn gẹ́gẹ́ bí ọba. Nígbàtí ọlọ́jọ́ bíi ọba Munirudeen Báṣọ̀run Òru tí Ìmòru ń fẹ̀mí ìmoore rẹ̀ hàn, ó ní oore ọ̀fẹ́ ńlá gbáà ní ayẹyẹ 100 ọdún yìí jẹ́ fún òun lókè èèpẹ̀. Òun sì mọ rírì rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dáa. Lára ohun tí wọ́n tún ṣe níbi ayẹyẹ yìí ni gígé àkàrà òyìnbó. Kí ó tó di gbogbo èyí ni àwọn ìjọ mùsùlùmí ti ìlú Ìmòru Ìjẹ̀bú ti kóra jọ papọ̀ láti ṣàdúrà ẹ̀mí gígùn àti àlàáfíà fún orí adé tó ń ṣọjọ́ bí yìí, tí wọ́n sì tún ṣàdúrà fún ìgbéga àti ìdàgbàsókè ìlú Ìmòru Ìjẹ̀bú lápapọ̀ kí orí adé ó kó wọn jẹ̀pẹ́. Níbi ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.